oṣù tuntun yìí màá rí tèmi ṣe. Bí a ti ń wọnú oṣù tuntun yìí èmi náà á máa wọnú ayọ̀ mi lọ ni o. Ọlọ́run á máa pa mí mọ́ ní ara àti ní ẹ̀mí, fún mi ní okun àti agbára láti lè ṣiṣẹ́, láti lè sá eré, láti lè gbé gbogbo ìgbésẹ̀ tí mo ní láti gbé láti débi iṣẹ́ rere mi. Bẹ̀rẹ̀ sí ní ṣí àwọn ilẹ̀kùn àánú fún mi, ilẹ̀kùn àǹfààní lóríṣiríṣi, ilẹ̀kùn oore ọ̀fẹ́ èyí tí ó bá ògo mi mu, lànà ayọ̀ fún mi èyí tí ó gbé mi dé èbúté àyípadà rere àti ìfọ̀kànbalẹ̀ àti ìtẹ̀síwájú. Ṣe mí lẹ́ni ìbùkún fún Ọlọ́run. Nínú àwọn tí ó trend fún ire nínú oṣù yìí, kà mí mọ́ wọn. Ogun àkóbá, àdábá, àrìnfẹsẹ̀sí kó má ṣe jẹ́ ti ìpín mi o. Ẹnikẹ́ni tí a bí nínú obìnrin, ọkùnrin ni, obìnrin ni, ọmọdé ni, àgbà ni, ọ̀gá ilé iṣẹ́ ni, ọmọṣẹ́ iṣẹ́ ni, tí ó fà mí sẹ́yìn, Ọlọ́run bá mi fà á lọ́wọ́ sókè kó má ṣe rí àǹfààní kankan láti fà mí sẹ́yìn. Gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá, Ọlọ́run bá mi fọwọ́ tọ́ ayé wọn kí wọ́n máa dàgbàsókè sí, kí wọ́n máa rí ìlọsíwájú, kí wọ́n máa rí ìbùkún, kí wọ́n máa rí àánú gbà, kí wọ́n máa rí àǹfààní lóríṣiríṣi tí ó bá ògo tiwọn náà mu. Èmi gbàgbọ́ wípé pẹ̀lú ìtọ́sọ́nà àti oore ọ̀fẹ́ ẹ̀yin Ọlọ́run, ohun gbogbo pátápátá ti di ṣíṣe. Kó rí bẹ́ẹ̀, kó ṣẹ bẹ́ẹ̀. Àmín. Oṣù yìí á sàn mí sáyọ̀.